olórí òtòní àti bàbá tó bí ọlọ́mọ wọ́n lè ṣẹgbẹ́ mi náà. olórí òtòní sẹ́ àti bàbá tó bí ọlọ́mọ ẹgbẹ́ ti ṣe ká dẹ́mù kalẹ̀ sí nìkan. wọ́n ní mi ò tẹ́ mọ́ bí táwa ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn dẹ̀dẹ̀wùrẹ́ yìí ọlọ́run kan fi wọ́n ṣe àgbákò fún ìsìláàmù nílẹ̀ yorùbá ni torí pé ibo ni ká ti bẹ̀rẹ̀ fún wọn náà ṣé bíi ti àyèmá tó kàn kéèyàn máa pèrè mẹ́fà ni àbí ti bí ìgbéraga tí ò nítumọ̀ àbí ti bí pé àwa ni tí wọ́n dẹ̀ sí ń bẹ̀ rárá bí tí ò lè mọ̀ ẹ kọ́kọ́ lọ mọ̀ yí pé ilẹ̀ ti mọ́ ìmọ̀ nílẹ̀ yorùbá ó ti kọjá ibi táyìn dúró sí yẹn ìmọ̀ yẹn ti kọjá bẹ́ẹ̀ tábà wá wí ẹ mọ̀ wá pẹ́ nìkan láàfà gbogbo ayé ó mọ̀ kí ojú gbogbo ayé lọ eléyìí ẹ kàn mọ̀ọ́mọ̀ bígbà tí ẹ mọ̀ọ́mọ̀ lọ ń gbólóhùn yẹn láti máa fi dẹ́rùbà àwọn èèyàn àbí láti máa fi bàṣírí òdo bóyá tó pọ̀ lára yín bẹ̀ yẹn ó dáa nísìn ẹ wo eléyìí àti pé kí lẹ́yìn fi máa ń wọn ìwà àwọn èèyàn náà kò yé mi ẹ wo nǹkan. ẹ jọ àwọn eléyìí àwọn blind follower ọkùnrin dẹ̀dẹ̀wù rẹ̀ yìí ìwọ mọ̀ pé nìkan àti ibẹ̀ nìkan ìṣẹ́gbẹ́ bíi mímọ̀ kí lẹ fi wọn ìmọ̀ lọ́dọ̀ yín this is what we need to know ẹ̀yin dẹ̀dẹ̀wù rẹ̀ kí ni mẹ̀ríyàrú tọ̀dọ̀ yín tẹ́ fi wọn ìmọ̀ scale wo lẹ̀ ń lò láti wọn ìmọ̀ àwọn èèyàn sí ti dẹ̀dẹ̀wù rẹ̀ ọ̀gá yín no a ní láti mọ̀ because gbogbo àwọn nǹkan tẹ̀ kàn ń bá kiri ẹ kàn rò bóyá ìmọ̀ ní kẹ́ ẹ máa sun rárá ok asin ìmọ̀ lẹ́pẹ́ kẹ́ ẹ kàn máa kọrin kiri kẹ́ ẹ máa gbalẹ̀ jẹ́ káàkiri ìmọ̀ kọ́ yẹn o ìmọ̀ kọ́ yẹn o ọkùnrin yìí afẹ́mọ́ tó gbà lérò. à ń sọ̀rọ̀ òkè ààrẹ ó mọ bí tí wọ́n pè bẹ́ẹ̀ ni ó mọ bí tí wọ́n pè lókè ààrẹ ni kí ló ṣe yín tára yín ò balẹ̀ kí ló ṣe ń jàkújàkú ba yé yín jẹ́ ẹ̀ẹ́dẹ̀ lẹ́bi dẹ̀dẹ̀wúrẹ́ ọ̀gá yẹn náà lòun náà mọ̀ wọn rẹ̀ tí ń pè rẹ̀ ní tí ò tó wallahi kò tó ń tẹ́ ń pè òun náà sì tó ń tí ń pè rẹ̀ òdodo ọ̀rọ̀ tó clear nìyẹn ní last video tá a ṣe a sọ̀rọ̀ aṣàlàyé ọ̀rọ̀ wọ́n wá ju challenge síta ẹ̀yin ò ní ìtumọ̀ kankan nú ayé ju èébú èpè irọ́ ìbanilórúkọ jẹ́ ìdúnkokò ṣé bẹ́ẹ̀ fẹ́ mọ̀ lògbèsè ayé yín nìyẹn aṣàlàyé ọ̀rọ̀ àwa sọ wípé ìwọ tó o bá dá ẹ lójú pé àáfàá gbogbo ayé ni dẹ̀dẹ̀wúrẹ́ yìí lóòótọ́ mùdírù yín yìí ó tú ìmọ̀ ẹyọ kan rí nílẹ̀ yorùbá ó dá sí ọ̀rọ̀ ẹ̀sìn kan rí ó fi ìmọ̀ yẹn dú ẹ̀ rí ẹ jáde síta ọ̀rọ̀ yẹn jó yín lára ó pe brain yín padà ó reset ẹ̀ ó challenge conscience yín àmì èyí tó yẹ kẹ́ ẹ fi dákẹ́ síbẹ̀ ìgbéraga ara yín yẹn náà ẹ tún ṣépè ẹ mọ̀ wá béèrè pé ta ni bàbá àwọn èèyàn ẹ gbádùn rárá ni ta ni bàbá àwọn àwọn olókè ta ni bàbá ẹ mọ̀ tẹ́ ń ṣe ṣèbínú tíra àfa àwọn àgbà tí gbogbo wa jọ mọ̀ yẹn náà ni pé kò níbùnà máa ṣe ìta kò níbùnà máa ṣe ìta waqtasib adaban yubnika mahmuduhu ani nasabi kò níbùnà máa ṣe ìta jọ́mọ̀ ẹni tó bá wù ẹ́ ọmọ anybody ló lè jẹ́ ọ̀rọ̀ ọmọ kò ń ṣe àfáà ní bàbá ẹnìkan ń bèlè àfáà ní bàbá àtiwá àfáà tí ó sì parí ọlọ́run ọba àdìkí ọlá jẹ ni adúpẹ́ fọlọ́run ṣùgbọ́n ẹ̀kan mọ́ á jáde yẹn ó kì í sìn bàbá ẹ̀yìn tiẹ̀ wá ṣàfà ó wá mọ kéwú ó sì fi bẹ̀rù ọlọ́run ó sì fi ń tọ́ ẹ̀sẹ̀ ṣe ẹ̀ kí ló kàn wá pẹ̀lú pé bàbá ẹnìkan jẹ́ àfà ó sì ń dalẹ̀ rú ìyẹn ò kàn wá náà kí ni náà máa ṣe ìta ẹ̀ mọ àfà àgbà níwá ọmọ kìnnì kan ọmọ ìmáàmù ẹ kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ìgbà kan ní kíni yẹn jẹ́ ńlẹ̀ Yorùbá laysa al-fata ma yaqulu kana abi ṣùgbọ́n orin yín ni ṣùgbọ́n ẹ̀yin lẹ́ni kí wá ló dé tẹ́bá tí wọ́n bàbá kò yí kò jámọ̀ kankan nìyẹn laftakharta bi abahin lahum sharafun qulna sadaqta walakin dẹ́dẹ̀wúrẹ́ anta tẹ́nìkan wá ní bàbá ṣéwù kìíní kan wá ní ṣéwù kìíní kan gbọ́n mi lẹ̀ lóòótọ́ ṣéwù kìíní kan ná ìmọ̀ lóòótọ́ ṣéwù kìíní kan wọ́n ṣe gbìyànjú lóòótọ́ walakin dẹ́dẹ̀wúrẹ́ anta àmọ́ wọ̀nyí àwòrán mi àpò wọ́n ti jàdó sí wọlápò ìwò nítumọ̀ níta ń bá yín sọ nìyẹn tó bá mọ̀ kó dá ẹ lójú má bo èbú má dá sí rọ̀f jẹ́ kájọ jáde wọn wọn kọta wá láyà níta àfa yín fi já àfa gbogbo ayé rèé o ẹ mú jáde ní tó fi nímọ̀ rèé o ẹ mú jáde ní tẹ́ fi wọn ìmọ̀ rẹ̀ rèé tí mọ̀ tí ẹ fi pọ̀ já wọn kan lọ ẹ kàn mú jáde fún wa kí kàn ṣe tẹ́kàn mọ́ farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ayé yẹn ti kọjá kò sẹ́ni tí wọ́n bá yín ṣèbáni lórúkọ jẹ́ mọ́ béèbù ẹ jáde fún mọ̀ ni ẹ wá sọ bá àfọ àyín ṣe já àfọ gbogbo ayé fún wa ní tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn ní tá à ń béèrè lọ́wọ́ ẹ mọ̀ wá pọ́n jẹ̀bẹ̀ lákìsà ìkan ló kọ́ yìí we have another international educative class with Maulana today international educative class wo ẹ jẹ́ kọkùnrin yìí lọ sí mi ẹ sọ fún kó túbà ṣé rí èyí tó ń bá lọ yìí bí ó ṣe mọ bẹ́ẹ̀ sí yẹn lọ nìyẹn o kì í ṣàwàdà o
inna Allaha yudafi'u 'anil ladhina amanu àdéhùn ọlọ́run ni man 'ada li waliyan ṣáwọn sábẹ́ tí wọ́n fẹ́ mi wọ́n lẹ̀ fún Islam ni wọ́n fẹ́ mọ vitamin d ṣáwọn àfẹ́sì tí wọ́n ṣiṣẹ́ fún mímọ̀ ni wọ́n fẹ́ mọ gbẹ́nu òṣìṣí ọlọ́run ló mọ iye pẹrẹ ni àdéhùn ọlọ́run nìyẹn kẹ́kọ̀ọ́ mẹ́ kìíní kẹ bàbá wọn níbo ni bàbá wọn wo alẹ́ yẹn orúkọ kóródó ẹ wò gbéraga nísìn. ẹ jọ dédé wúrẹ ó dà ọ̀rọ̀ mímọ́ wo ló ń bá wọn sọ dédé wúrẹ ọ̀rọ̀ mímọ́ tó ń bá wọn sọ yẹn dà mí rí ju ebú lọ ju ìgbéraga lọ ju àyìmọ̀ wọn rẹ ní lọ asma ja'ja'atan wala ara tihnan ẹ̀rọ ọlọ́gì lásán ó kàn dúró ìmọ̀dá kò sí mbẹ̀ kàgbá dáadáa kàgbá jíjẹ dáadáa ó yẹ jáwá lọ́wọ́ lágbáwá àdẹ̀dẹ̀wúrẹ̀ ẹjá wò lágbáwá kádẹ̀lẹ́ bá lọ mọ̀ yí pé la yujadu al-khayru illa fi ma'adinihi wa sharru haythu talabta ash-sharra mawjud tàbá sọ pé àfẹ́ ìsìn rẹ̀ ẹni tó rẹ́ni bí tó tuntun rẹ̀ bí àárín méjèèjì nísìn ẹ kọ́kọ́ wo ẹwọ lárúbáwá àbáwá yìí o wà á rí pé international lárúbáwá lélẹ̀ kọ́kọ́ wo eléyìí náà. وتكون لهذه الضربات انعكاسات خطيره او سيئه. wọ́n jẹ́ wà á pé kí orí èèyàn kan ń wú ni ẹni ó bá dá góòdì àti pàǹdà mọ̀ mo kọ́kọ́ dá góòdì mọ̀ náà ni ọkùnrin yìí wú sí pòfẹ́sọ̀ yìí ọkùnrin dẹ̀dẹ̀wùrẹ̀ tí ó mọ̀ wọn rẹ̀ yìí gbogbo èèyàn ló ti mú lọ́tà bàbá rẹ̀ ni jàmú àmọ́ fògiri mọ́ra kò ní ìtumọ̀ kankan inú ẹ̀sìn Ọlọ́run wallahi kò ní ìtumọ̀ ó rí pé mo tún pé wallahi n tó fi já àfa gbogbo ayé yẹn sẹ́ mò ń ta ìwọ ọmọ ẹ̀yìn rẹ̀ láyà pé àfa gbogbo ayé rẹ̀ o n tó yanjú nù mímọ́ ẹ̀sìn rẹ̀ mú jáde fún wa ẹ wá já gbọ́ tálíbáwá jẹkọjẹkọ látọ̀dọ̀ bàbá dẹ̀dẹ̀ rẹ̀ ọdún ló ń yẹsẹ̀ á káàbọ̀ dákúdájí alájì ẹ̀yin wo lẹ ń dójú tọkùnrin náà ìgbéraga tó bá yé yín jẹ́ ẹ̀ náà ni ìdójútì ẹjọ́ sinmi kò bá dẹ̀ ti mọ̀ kó sọ Yorùbá ó fẹ́ jálù yàn ní ẹ̀ pé kò sí nǹkan kan míì tó represent yẹn lọ bí ò bá fún yàn lésì kó bú yàn kó jálù yàn ẹ̀ bá ti jó sọ Yorùbá yẹn tó máa ń sì fún díẹ̀ ọjà tó ti mi lápò olójà tó ti mi lápò ẹ̀ tó bọ́lá bá dáadáa tó bọ́ títò dáadáa so ẹ̀ bá ti jó sọ ìyẹn àrọ̀ Ọlọ́run gan kó máa fóbìnrin lésì àyànkáwùlà ọjọ́ máa ṣe gbogbo ẹ̀ ìyẹn tó máa ṣe nìyẹn ẹgbẹ́ Yorùbá ṣe níwájú òun ló kàn àmọ́ ṣe lágbáwá yìí bí ìgbà tẹ wọ́n ní bọ́tà ìṣòdì ọ̀bọ ìgbéraga yẹn bí ó ṣe máa báyé yín jẹ́ nìyẹn àwọn yóò mọ̀ pé nítumọ̀ ẹ̀dẹ̀ fẹ́ ta ọjà bàṣá fún wa lẹ̀ Yorùbá adẹ̀ láàrá must you force it on us ọjà bàṣá ni àrà nílẹ̀ Yorùbá kó gbéraga òṣì kúrò mẹ́ ó lè mọ̀ tẹ́lẹ̀ àmọ́ sì kò yẹpẹrẹ rí náà wàá yẹ kó tibẹ̀ kó ronú náà yẹ kó ti tibẹ̀ kó ti ronú báyìí kó ronú pìwàdà ni last chance lọ́lọ́run fún ẹ yìí ẹ̀yìn yóò ṣe bó ṣe máa múná lọ iná ń kú iná ń tàn ní. ó jù ìgbà ni àwọn mímọ̀ ni. ọ̀rọ̀ alimọ̀sọ̀rọ̀ ọkùnrin òjá lè mọ dẹni báyọ̀ wọn jò jọ yẹ̀yẹ́ létí ẹ o tó ti wọn ni wọn bú yẹ wọn bú bàbẹ ẹ ọlọ́jọ́ kúrè ò tí pé ó pé ó yẹ ni kíyàn wò sùsù kó pe sàbí ànábì ń dẹ̀dẹ̀ wúrẹ̀ rọmọtì ni ìbìdá ìhà wọn sálàt ìwọ tẹ́ pé wọ́n gangan ìwọ dẹ̀dẹ̀ wúrẹ̀ tọdún ẹ pro max ni ń jẹ́ ká tètè yá gbọ́n á gbé pàtó dáa ó ti dìtì jù wọ́n tẹ̀ wá dìde bí ọmọ yóò ní bàwá lójú jẹ́ báyìí sẹ́ẹ̀rí wàlọ́ọ̀hì wọ́n máa ṣàdúrà pọ̀ lóun mọ́ jàjà oró lé ẹkùn bí ẹkùn lẹ̀ tí o bá ti sẹ́kùn bẹ́ẹ̀ afárá ọ̀bọ̀ ń bọ̀ nìyẹn ń jẹ àtàyàn
òní òrùlé ẹkùn torí àbòsí táyìn kí ní ìfẹ́ ṣe táyìn ò dẹ̀lé gbarú àdúrà ẹ̀ lè ṣerú àdúrà bẹ́ẹ̀ kẹ́yìn yóò mọ bàjẹ́ káwọn ọmọ yóò dọ̀tá kọ́mọ yóò mọ dá wà láàlẹ̀ kiri kọ́mọ fọwọ́ gún gbogbo àwọn ọ̀rẹ́ yín lójú gba àwọn ọmọ ọ̀rẹ́ yín ṣe bí inú sínú ànábì nìyẹn inú iṣẹ́ olóore tó tún lè ṣe fáwọn òbí ẹ̀ òun náà ni pé àwọn alájọṣe bàbá rẹ̀ wàá so wọ́n pọ̀ wàá ṣe dáadáa sí wọn eléyìí lé wọn dànù nínú eléyìí ń bá gbogbo wọn ṣọ̀tá ni ẹ gbórúkọ tó pẹlẹ Muslim ìjọ ní wàhálà mi ti hàn pé mi ò pé lábá dùn lẹ́nu dẹ̀dẹ̀ rẹ̀ báyìí. Mùsùlùmí ìjìjà. Bàbá ń ṣe sakin teslam halal nakan accent yẹn pọ̀ accent na wọ̀tá wallahi ẹ̀yìn ní kabila la ilma akon kọlá yunifásitì àmọ́ lágbọ̀ọ́yé ju professor lè tí ìwò ní sọlá bá wèrè báyìí professor àdúgbò yín wo ní sọlá bá dẹ̀dẹ̀ wèrè báyìí ó gbọ́ professor Abdulbaki ni habibullah wàrà ọmọjọmọ lọ kí a mọ parọ́ ọmọjọmọ lọ kí a mọ fẹ̀gàn sí bó sì wù yín ẹ tún lè fẹ̀gàn sí ẹ̀gẹ̀ òun máa gbé kóyìn má dùn wàhálà ìkódẹni náà ìkódẹni honestly ìkódẹni ló máa ń ṣiṣẹ́ burúkú yẹn. káàbọ̀. Wàhálà ìsọ̀rọ̀ bẹ̀rẹ̀ pàtó. Bàbá ti mú ọ lọ o. Ẹ bá ti kọ Yorùbá fọkùnrin náà. Kí ló dé ó dààmú náà látàárọ̀? Kí ló ṣẹlẹ̀? Bóò ló jẹ́? Bẹ́ẹ̀ni ẹ ṣe sùúrù ìpolówó làwọn lè fún polówó yìí lárúbáwá náà wọ̀tá bàbá múná lọ ni ó ń ronú sí i ẹ̀wọ̀n kókò dàbí Yorùbá kápẹ́ Yorùbá ni a ti yalọ àwọn anybody àti àti pìtàn bí bàbá òun ò ṣe gbọ́ lárúbáwá kéèyàn máa sọ pé bàbá má dùn gbọ́ lárúbáwá lẹ́nu eléyìí tí ò lè sọ lárúbáwá ọmọ ìtìdá yìí àdánwò ẹ̀wọ̀n bó ṣe ó múná lọ láàrin 2 minutes ó ṣe ronú sí àdánwò ó yá mi sílẹ̀ abíánọ́sì àwọn ajánọ́sì yẹn náà ló ń tì nípa wáì àkùwálá ń fọ́kọ̀lẹ́ àdá bàbá òdí tí ó fi ṣe mọ̀nì òtún ẹ̀ láti wá mọ̀nì òtún yẹn sá lọ ó yà gbé nǹkan mí bẹ́ẹ̀ pé àkùwálá ń fọ́kọ̀lẹ́ àdá bóò láṣẹ tún yẹn nísìn àfọ gbogbo ayé àmọ́ lágbọ̀ọ́yé ìdú pòfẹ́sọ̀ lè ti yín tí wọ́n ń paná bí lábá báyìí pòfẹ́sọ̀ lè ti yín tó bá ní ìgbéraga lórí òdo wàá mú jáde fún wa nínú ọ̀fíìsì náà fún ọkùnrin lábì fúnra rẹ̀ pa fún mọ́ àní ọjà tẹ́fẹ́ tà fún wa lẹ̀ Yorùbá yìí ọjà àbàṣà ni òwúlò kò bá mọ̀ lọ àwọn eléyìí òun wọn ló kà gan tó kò kó wọn àwọ international ó gbọ́ lágbáwá ẹnu Sheikh Sharaf ni ó gbọ́ lágbáwá àfa mi Sheikh amúbẹ̀yà ni ó gbọ́ tí Sheikh Fadil ni lọ́gbọ́n tí Sheikh Mọ̀lánà ilé à ètò sí ọ̀dọ̀ ẹ̀mẹ̀yìn làwọn wà lọ́gbọ́ wà gbọ́ eléyìí àtúwọ́ aláǹdé ìlú bẹ́rù àdá gbẹ́bí àfa gbogbo ayé ìyẹn tó ti kú adá lọ́sẹ̀ ló ń gbé mí gbọ́ àfa gbogbo ayé eléyìí ò jẹ́ jìnnà àwòrán wọn bá wa kẹ́ sí bá wa yìí o àbò ní bàbá tó gbé gírámà kalẹ̀ báwo bàbá ìṣe mọ́ fíìlì nù sáré báyìí dọ̀jọ́ jẹ́ tó gbìyànjú ó dùn yàn díẹ̀ anta musiri jun ti dànkẹ́ mọ̀ tó bá musiri jun ni wàhálà dé musiri jun wàhálà dé ẹni tí ń dànkan rú ẹni tí ń ba nǹkan jẹ́ orí àwọn yíyan náà lọ́lọ́wọ́n bá àlékí ọlọ́ọ̀tì máa tún yín láṣìírí táwọn náà bí ti sọ ó ní fi nǹkan kan pamọ́ yóò jáde lórí àwọn ẹ̀ṣá ni ó ní òun musiri jun jíjàn ó tún àkádẹ̀ fún wa can you imagine kéèyàn wò sùsùn ó ní bàbá má dùn gbọ́lábá tí bàbá rẹ̀ gán confirm ẹ̀
pé àwọn tó bá di fíkìú ẹni sọ lọ́dọ̀ àfàṣàlẹ̀ Ọ̀ṣun Ìbàdàn ní fíkìú àkómẹ́ anta musa ìdùn ẹjẹ́ musa yìí díẹ̀ bàbá ìgbé rẹ̀ ṣe pé kìí ṣe kékeré. Excuse me àyà jíjàn torí pé ntẹ́ ẹ máa ń ṣe fẹ́ sí Ọlọ́run nìyẹn tó bá ti ń tọ́ àyàkùrá ní ìtukùtù náà bẹ́ẹ̀ ṣe máa ṣe àyàkùnmùlá èèyàn gbé rẹ̀ ṣe pé ó fi lágbáwá pé rẹ̀ lólè ó fi lágbáwá pé rẹ̀ lórúkọ kórúkọ ẹ̀yin wọn lẹ́sọ̀ ní pọ́tébù náà àtẹ́pẹ́yìn ó dàgbẹ́yìn tẹ́ sọ pọ́tébù yẹn a ní láti sanwó orúkọ ẹgbẹ́ àwọn afáàdé ganu pé lálọ́ sọ kíní kan àwa ni ẹ̀mọ́ orúkọ ó yẹ ká sanwó orúkọ fún because ẹni yìí ló sọ yìí wọ́n ìkẹrọ́rù sayyidul adilla ẹni tó lórúkọ ti pé rẹ̀ bẹ́ẹ̀ wọ́n fa níwájú pọ̀ mọ́ ti pàkọ́ lòun o ẹ má rò bí adẹ́dẹ̀ wù rẹ̀ nìkan lòun òun máa ba ìsìn jẹ́ ni o òun máa dábí tó ti ń tòrò rú ni o òun máa tọwọ́ bá àwọn èèyàn lẹ́nu wọn sì gbọ́dọ̀ gbé oúnjẹ o can you imagine muziri dùn jíjàn ó ní agbára o. A'udhu billah. Asia. Yani ẹgbẹ̀rẹ̀ àfáà gbogbo ayé ojú apá tíra bó ojú apá tíra bó pé ewu atúrè ó dé yí akáyín àkàdégun ẹ̀yìn alábòsí burúkú yìí ajẹ́fẹ́ sọ́ra yín di ń tẹ̀ tó ṣe pẹ̀lẹ́ axel awin aleikum ẹ ṣe pẹ̀lẹ́ ṣé ẹni bí tẹ́ ẹ jókòó sí yẹn ìmọ̀ ti kọjá abẹ́ torí akáyín bàbá wa ń dààmú lágbàwá 2 minutes lórí sọ yìí bó ló ṣe wájà bó ló ṣe jà fún gbogbo ayé nísìn bó tú Kùránì ìtukùtù bó wọnú àdísì ìpèkúpè bó wọnú lógà àdánwò ó yà wò aṣọ lábáwá bá fi bẹ́ẹ̀ bú àdánwò tún ni. nígbà ló fẹ́ jáwọ́ bí ìrégbè yìí ẹ má ta tí ò ṣe fáwa dẹ̀dẹ̀wù rẹ lẹ́ni yìí ẹ ti sọ pé dẹ̀dẹ̀wù rẹ kì í ṣe ìbú agbọ́dọ̀ gbọ́ complain mọ́ àwùwà mùsùlùmí ìjà ẹ má pè mọ́ra yín madam má pè mọ́ra ẹ o ṣé ẹni tó yín tó bá ti ṣe ni pé ó ti jẹ́ kó bá bàbá kọ́ sábẹ́ tébù wọ́n dà pé tébù yẹn máa ń fẹ́ ṣe díẹ̀ àbí kọ́ ti kọ́ ní Yorùbá ìyá ẹ pẹ̀lẹ́ bísí ìjọ sábọ̀ wa ibnuhu Allahu akbar li ajli Adam Yahya wa ibnuhu ṣe wáwù láti fi ni àbí wáwù màáyà ṣáàtà fi lẹ ṣe ni bàbá àbí tí wal qamara ṣóun lẹ a'udhu billah ẹ̀rí ògúnlù túbọ̀ nú omi àràrọ̀ o ó yẹ wá bá gbélé ìwọ̀nù lóga ẹ̀tún wá bá wa páàchì ẹ̀ onímàjẹ̀ sídà tọ́lá ìlẹ̀ máa páàchì gbogbo ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìtàsára jàmádà ní jẹ́ bẹ́ẹ̀ àbí àṣùbọ̀ àrùbán ẹ bá wa páàchì ẹ ti bá wọn ọkọ̀ ẹ ti rí páàchì mọ́ ẹ ti kẹ́ bẹ́ẹ̀ kọ́tàlà àti kọ́tàlà ẹ ti bá ṣe pé kíníkà èyí tí lẹ̀dẹ̀ wòlẹ́ tún ló dá kí lẹ̀jẹ̀ ṣe ń bẹ̀ ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ ok ẹ̀ tó rí ìyẹn rún mọ́ fáwọn èèyàn ó yá Felix Nola ẹ bá wa rún mọ́bì kan ẹni tí wọ́n sọ ni pé aláǹtakùn kẹ́ni mọ́ wa ẹ rí i pé in fact bí ìgbà téèyàn mọ wọn rẹ ni kẹ́ni mọ́ sọ pé Imam Bukhari ò gbọ́ lábáwá bàbá ní mahad àwọn ọmọ tá a jọ mọ gan ó gbọ́ tá a bá ń sọ̀rọ̀ ni ẹ̀rí ìrìnàjìlì Adam Yahya wa bunuhu atifu bẹ̀yẹn kí tó gba kínní ok káti wá sọ pé ẹgbàáyé náà wù jẹ ọ̀wá ìdùnnú láǹkọ́ ń bẹ̀yẹn Hamzatul Wasili nínú àwọn wa ibnuhu odidi àfa gbogbo ayé káàbọ̀ ẹ̀rí pé wọ́n ní ọ̀rọ̀ wà níkùn lágbára ló ṣòdúró tí bàbá bá dákẹ́ lágbára yóò mọ rọ́ọ̀nù bíi táàpù ni táàpù wọn dákẹ́ wọn sọ̀rọ̀ àmọ́ tí bàbá bá ti lanu báyìí àfà sí bàbá yìí yájú ni o wọ́n ní sí bàbá yìí zàlánù láìlẹ́ yìí àn wàláì can you imagine àwọn títí wọn náà ibi tó ń lọ ló ṣẹ̀ dé yẹn àmọ́ torí pé lágbára tí ò sílẹ̀ nǹkan ṣe dẹ̀dẹ̀ rẹ o nǹkan ṣe dẹ̀dẹ̀ rẹ o. wà ìbùnú àbà àfà gbogbo ayé ẹni tó mọ lágbára ju professor lẹni tó gbọ́ lágbára ju mọ́ Bukhari lọ ẹni tí ń sọ̀rọ̀ mímọ́ wà ìbùnúhu àbà Hamza yẹn kí ló ṣe ṣe tí kò ẹ́dùn láwù bá tiẹ̀ yìí ṣé gbogbo nǹkan náà lẹ fi wá pọ̀ ni alájì ṣe gbogbo nǹkan lẹ fi pọ̀ lọ́dọ̀ tí yín àfi gbéraga nìkan gbogbo nǹkan lọ bùrù níbi tó ń kọ́ ẹni tí ń yájú sáwọn sábẹ́ ànábìrì ẹni tó fẹ́yìn póòsì lé wa lórí rẹ̀ pé òun làfa afá àti bó nìyẹn ọmọ wa lè ti dá ìgò gbọdọ̀ pé kí ó bá a ní ó lọ jókòó padà kò ṣe ń dáko ẹni yẹn
Ádámù Yahya wà ìbùnúhù qawaidumla 0 náà 0 ẹ̀yẹ̀ yẹn al-arabiyyatu bayna yadayk lábáwá rèé o ẹgbà yí ẹyẹ wò ará àdúgbò tuntun dé gbà ní káàbọ̀ bàbá ti bínú tán bàbá yà wò pé nígbà máa fi gbangba tí a gbangba ẹ̀ka lọ wà ìbùnáwó wàsáwùjátù ìbùní yìí ẹni pé bàbá ní àjọ rọ́ọ̀fù ẹ̀ ní èyàn ti pé lẹ́ mú sí ìdún kí wàá lè fẹ́ mú sí tó bá mú mi má dẹ̀ láàmú má mú mi dẹ́mọ̀ rọ́ọ̀fù ẹ̀ lọ́wọ́ wà ìbùnáwó èwo ló lọ ń bẹ́ẹ̀ odò ní méjèèjì enough is enough wal kibriyahu li rabbina sifatun bihi wọn nàbí ní al-kibriyahu ridahi ẹ̀ẹ́dẹ́wúrẹ́ àtẹ̀yìntẹ̀ntẹ̀rẹ̀ ojú ẹ̀sìn ní oṣù mọ́ ìtì ń rọ̀ a sọ pé àwa la tó báyìí ọlọ́run ló ní anybody tó bá fẹ́ bọ́ọ̀lù dragi àfàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ sọ ẹnìkan tí ń yẹpẹrẹ lẹ̀ Yorùbá tó tẹ́ ni yàtọ̀ sí pé ń bẹ̀sìn jẹ́ olódo onígbéraga gbogbo nǹkan ló wà lára ẹ̀ ẹ mọ̀ wá lé àwọn èèyàn lóko rọ̀mọ́tì ní ibìdá yìí àwọn sàlà tí ń tó wà lára dẹ̀dẹ̀ wúri ọ̀gá yín ẹ mọ̀ fi ròyìn àwọn ẹlòmíì ẹ ní ìtumọ̀ wà ìbùnú ní. làátì ìlàhúná ẹ mà tó gbà mí ẹ̀yọ́ mọ̀ ẹ̀yà mi nú ẹ̀sìn ẹ mà tó gbà wá. wàlá sàrọ́ta idha juhaluhum sáàdù ẹ̀rí pé nǹkan bá ṣe àwa tá a dún ní kéwú nílẹ̀ Yorùbá wọ́n bá sọ pé ọ̀gá wa rè gbàfọ́gẹ́ ẹgbà má balágége tí balágége Yorùbá sọ̀rọ̀ ẹni tẹ́fẹ́ sọ ẹ kàn ń fi yẹn kọ́fà ìsín ní ẹgbẹ́nu òṣìṣàn ẹ̀yìn ọ̀rọ̀ bàbá alágége ń san àti ìwájú onímọ̀ lẹ́nu tó kọrin tẹ́yìn fẹ́ mọ̀ lò yẹn wà máa ń na so ìlà mírù wá àti kọ̀sọ̀ ìdí ìdákùlì tó ṣe ìran asbaha dáàrú munshidan àwọn asbaha nasu munshidan. so eléyìí ìdójútì òdo tó ń sọ làwọn èèyàn ò lè mú mára kì í ṣe mọ̀ kan náà bí ó kì í ṣe kí náà bínú bàbá alágége sí ẹ̀yìn táwọn bàbá alágége èyí kí nípa ní ó pa yín ọ̀tẹ̀ ní ó pa yín ìlara ní ó pa ìlara kíni ọ̀tẹ̀ kíni ìmọ̀ kíni bíbí wo náà ni ẹ jẹ́ gbà wá náà wọ́n ti àwọn alágége tó ti sọ̀rọ̀ wọ́n máa gbé kiri àní ìtẹ́ni sọ ó ń bá àwùjọ jẹ́ àwọn èèyàn wá àdírẹ́sì ẹ̀ wá lójútì ẹ̀ tún máa wá jánu kìnnìkan tó bá ti àwọn alágége wọn lè sọ̀rọ̀ òkè ká dákẹ́ gbé eléyìí sábò sí ìmọ̀kọ́ lélẹ́yìí. ana jí tùhú náà láàlì ájílì kìnnìkan lè ájílì Adam Yahya wà ìbùnáwó wà ìbùnú zawjatihi àbà ní èjì Sheikh Adam tí wọ́n ti parí gbogbo iṣẹ́ wọ́n rest ní èjì tí dẹ̀dẹ̀ wùrẹ́ wáyìí èjì tí bàbá Sheikh Adam láti 20s ni bàbá ti ń fi ìmọ̀ dára wọ́n dá tó fi jáde láyé ni wọ́n ṣe kútùbà ṣe ẹ̀yìn ìdíkọ́ ni àbí dára tó kọ́tù tó ṣe kútùbà wọ́n dàgbé yín tó lè fẹ́tìrì náà ni tó sọ lágbáwá yẹn tó pe lágbáwá yẹn lẹ́nu tí Sheikh Daoud Alfa lantu ẹ̀wọ̀n bàbá àgbàlagbà inú sọ lágbáwá ọmọ kékeré lágbáwá náà wọ̀ta fún Sheikh Adam sórí àwọn àgbà fún Sheikh Adam alal aini wa ras wọ́n yẹ ṣe màláìkà ṣóyé àwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ wọ́n ti ń jápá mọ́nú bí báyìí ọ̀bí ṣó èmi ti challenge ẹ̀yàn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ àfa gbogbo ayé ìmọ̀ pọ̀ àdìmúdírún sọ láti jọ nìyẹn ìmọ̀ yẹn ẹgbẹ́ mọ̀ yẹn síta ẹ wá sọ nǹkan ẹyọkan náà mò ń bèrè láti jọ mi ti bèrè méjì fásiwò ẹyọkan tá a fọ àyín darí tó fi mọ̀ dá ọ̀rọ̀ mímọ̀ ẹyọkan tó sọ ẹgbẹ́ jáde kájọ wò ìyẹn làbá yín sọ torí gbogbo ẹ̀yin news àti ẹmọ́ṣẹ́ pé yẹn mo rọ́wọ́ yín káàkiri ibẹ̀ ṣe ń wá inbox tẹ̀ ń wọ comment section ibẹ̀ yẹn náà láàyè yín a ti sọ pé mọ̀ wá jáde wá sókè báyìí wá lójú gbogbo ayé wá sọ ìmọ̀ yẹn síta ẹ̀kan tó bẹ́ẹ̀ lè máa fẹnu jẹ́ àfa ẹ̀ máa fẹnu yaran sọ́bẹ̀ fáwọn wo ilẹ̀ ti mọ́jọ́ ẹ jẹ́ mu sẹ́yìn bẹ́ẹ̀ bàbá mu sí ìjọ ní. làátì ìlàwúná irú lábàbùkù wọn yẹn. ó dà pé tó fẹ́ yé bàbá jù ní àwọn anlan ethan kay ìnáwó síbùdì mọ̀dọ́rì ó dà pé bẹ́ẹ̀ yé bá torí ó dà pé bẹ́ẹ̀ ni bàbá sì ti ń gbádùn ẹ̀ lan líkè so ìyẹn sì ní òyìn sì ó sì ẹ̀rọ pé mẹ́rin yẹn lẹ́fù kéékèèké nìyẹn o kò tí ì sáwọn míì tún ti wà mẹ́ẹ̀ tí wà ẹjẹ wa kéwú ẹ máa bá mẹ́rin nìkan ẹ máa kéwú mẹ́ríkà ẹ máa kéwú mẹ́ríkà yìí ní bò níbi tẹ́lẹ̀ mọ́dé yìí ẹ sì mọ̀dọ̀. lẹ́sàánà mọ́ ìdán ẹjọ́ ó yẹ kán check sí ọ̀dẹ̀ sádùn bẹ́ẹ̀ ṣá gbogbo wọn wá dẹnu kọlẹ̀ nítorí ẹ̀ka tètè lọ disconnect máìkì lẹ́yìn àbí ká sọ sí lẹ́yìn bàbá ẹ̀ sọ Yorùbá ó wá dì tìjọ́ ọmọ ojútùtù ẹjọ́ ká ní bàbá fún lẹ́sìn bẹ́ẹ̀ yẹn náà
ìjà ìṣá ni bàbá tó ti lọ fẹ́ nìkan lé sí mẹ́yìn kí ló dé rest rest abba wọ́n lásàsí mi o ó dàgbò jọ bẹ́ẹ̀ o ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ó fẹsẹ̀ méjèèjì ti lọ dẹ́dẹ́ wúrẹ́ family tí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ lògbèsè ayé yín lọ rí ẹ̀sìn lélẹ́yìn náà ẹ fi gbéra kápẹ́ ìbá ṣe gbéraga táfà yóò ṣe gbéraga wallahi á fún wọn lẹ́skíwùs ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ wà ń bí máa bọ̀ lókè wá bá mi it is very simple so tí wọ́n bá mọ̀ yìí pé n táfà yín sọ yìí ó rí bẹ́ẹ̀ máa bọ̀ lókè n tí ò yẹ tó fẹ́ fi bá yàn jà ó ṣe sọ Yorùbá tó mọ̀. Bàbá ń translate Yorùbá ni ilà àbíwájú wahid àfojú kan lábàá kọ́ni wàláhì kò sí fàṣọ́hà àti bàlágọ̀ náà rẹ̀ rárá ilà àbíwájú wahid ojú kan náà mo fi ń bá yín lò lábàá kọ́ yẹn lábàá yẹn gan tún ní bùkátà sí lábàá lábàá yẹn pọ̀ ṣé kàbílà àfi kéèyàn wò sùn kó ní bàbá má dùn gbọ́ lábàá táwọn tó wá gbọ́ lábàá gbà yẹn sọ yẹn tó gbọ́ lábàá bíi tiwọn náà abẹ́ oròbẹ́ ariwo ni mísíkì ni tí wọn náà ariwo ló pé Islam ariwo ló pé ìmọ̀ ayé ti kọjá yẹn sórí ìwọ ògbà yẹn kò kàn wá àyígbá tí ẹ kò kàn wá nígbà tí ẹni tó ju ẹ lọ ti gbà wọn lọ́rọ̀ máa di ẹni òmàwòdì ìyá ẹ ló mà ṣá àwọn tó ní ìwọ gbà yí pé àáfàá ni bàbá mahari tá àbárí mọ́kọ́ àáfàá ni bàbá ń bá kí tá àbárí mọ́kọ́ àáfàá ni bàbá òkè ààrẹ bá àbárí mọ́kọ́ kí wọ́n wá dẹ́nsì kó máa ta wọ́n láyà kó máa tún aṣọ lára wọn yẹn ó nítumọ̀ òun náà láti rí mọ̀nà àádàlì wàlìyàn múra sí alájì ara professor ò balẹ̀ mọ́ pé yé kéré o bàbá ìlànà bí kò jamaica yẹn gbà àpòsílẹ̀ ilé fún Islam náà nìyẹn bọ́lá wọn ṣe máa tú yín láṣìírí nìyẹn ṣèbí dání ìbá bẹ́ẹ̀ sì jẹ́ gbogbo yóò dákẹ́ professor of Islamic Studies professor Sharia professor Arabic language ẹnìkan wà máa ba ẹ̀sìn jẹ́ yóò máa tútukùtù nífìdí yín apá àwọn ẹlòmíì ni ẹ ti kọ pépà ẹ ti kọ gbogbo ẹ àní gbogbo tọkùnrin sọ tẹ́ ń pè mímọ̀ sẹ́ ẹ kọ́ ní pépà ẹ pìrìsẹ́ǹtì ẹ̀ ságbáyé báṣìírí irọ́ yóò bá ní tú ẹ gbé wọn gbádùn wọn. Siyasate nígbà ni bó tẹ wá ṣe tí ìlàṣẹ kádàmù náà lẹ́tẹ̀ wá fẹ́ lò ṣàṣàyẹ̀sù ṣùṣàyẹ̀sùn Yorùbá in fact nígbà tí yẹn kàn sọ Yorùbá lélẹ́yìn náà Siyasate ní tí a jẹ́ ẹ̀mí fẹ́ lo politics méjì alhamdulilayi wallahi kìí ṣe yẹ tó wá náà gbẹ́ yẹ̀yẹ́ ni ẹni náà ṣe kí ni o ó ti fa àwọn tí wọ́n jẹ́ ni Ọlọ́run tàná tí wọ́n ṣiṣẹ́ fún Islam ó fi wọ́n ṣe yẹ̀yẹ́ result lónìí ìbára bàbá yóò balẹ̀ mọ́ wọ́n ti ń pera wọn pé ẹwà kìíní ti fẹ́ yíwọ́ ọ̀rẹ́ wa pàápàá ó ti fẹ́ yíwọ́ ó ti yí wọn ti pẹ́ tẹ́lẹ̀ àmọ́ tó yẹ kí gbogbo yín dákẹ́ ni pé àbòsí tẹ́ ẹ fẹ́ jọ ṣe fún Islam àti tẹ́ ẹ fẹ́ ṣe fáwọn onísùnnà náà kò sórí kò sọ̀rọ̀ ń bẹ̀ wallahi ẹ má gbọ́tọ̀ mọ ìtukùtù ìdùsọ́kùsọ ní bàbá ń sọ bàbá kan fi bàbá ń jà náà as usual bàbá tún fẹ́ nìkan lẹ́sìn ni kò sí mọ̀ ńlẹ̀ kí lẹ́ sọ yìí dáadáa lásán àní gbéraga yẹn sẹ wọ́n ti fún lọ́wọ́ nìyẹn pé àbẹ jamaica gba dẹdẹwùrẹ ọ̀gá àdẹdẹwùrẹ wọn kò ní da ká jamaica gba ẹ̀dá kun ó tún lagidi táìmọ̀ ìgbéraga wà lọ́yọ̀ tẹ́ni tó bá dìdí mẹ́rù tiẹ̀ òfin ní àfọ̀n nítorí ẹ̀dí ó ní máa ń ná tọ̀bìlẹ̀ ó jí bì òrọ̀ àkàlákì yìí tí ó ní má dùn táwa ti kéwù àwa máa pè gbẹ̀yìn kéwù ni o ọmọ má dìbò ní mọ̀ sọ ó gbọ́ táyé mùdírù àti gíní máa sọ dábàá ni sakin tesla àwọn ò ní ṣe yẹn bẹ́ẹ̀ eléyìí ní kí n sọ arábìkì tèmi lọ́pẹ́ mùdírù èmi àti mùdírù láfẹ́jọ sọ lárúbáwá àwọn sórí ẹ̀yin ò nítumọ̀ ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ mọ́ sọ pé ẹ̀ mọ̀ challenge pé ta là wá àwọn bàbá yín mọ àwọn ọ̀gá àti yín lókè wọ́n mọ̀ wá ò nítumọ̀ ọ̀gbọ́ afọ́nidù rẹ̀ di ní máa ń ná tọ̀bì lè rú jìbí rúrọ̀ akhlaqi ní tọ́tí ọ̀rọ̀ mọ́kútì ìlà tí kalẹ̀ ọ̀rọ̀ afọ́lẹ́ tó bá ti so okùn mọ́tòmọ́tò okùn gbéraga ẹni ó bá ti so mọ́ wà tiẹ̀ bí ti dẹ̀dẹ̀ wúrẹ́ yìí àwọn yóò bá sokùn kórìíra síbẹ̀ ẹ wá ń play man game fáwọn èèyàn ẹ ń gaslight àwọn èèyàn ń play man game bí gbàtọ́ pé àwọn èèyàn kàn ń dédé fún lẹ́sì láì jẹ́ kó ṣẹ́ àyàn bẹ̀ sì jẹ́ sọ́nà ó ẹ̀fẹ́ ti ká dákẹ́ àbí náà kò yé mi èèyàn ń tọwọ́ bá àwọn èèyàn lójú ó ń pa personality wọn jẹ́ ó ń ba ilé ike wọn jẹ́ ó ń mẹ́nu bà àwọn bàbá wọn sọ káwọn ọmọ yẹn dákẹ́ àbí ní tó ṣe òjò báyẹn náà lọ́nà ẹ wà ní aláwọ̀ maharaba kìíní kan ẹ̀ gbádùn wọ́n sọ hibukun yuharibu islam wal muslimin kí ló dé tẹ́ wọ́n ṣàbùsí ẹni ń gbógun ti Islam àti àwọn mùsùlùmí ó yá àdúrà tẹ́lẹ̀ tẹ́rù bẹ́yìn ṣàdúrà yẹn ó yẹ ṣe fún náà ẹ̀ ní ìtumọ̀ ẹ̀nà ọ̀run mo mọ tí mo sọ ìgbéraga yìí náà mo mọ tí mo sọ ẹ má gba máìkì o dey play máa ń bá wa kí ló dé ẹjọ́ ṣe ọlọ́run àmọ̀ dúpẹ́ tó mọ̀ ọ̀rọ̀ kìíní fún wa o àṣọ lé
alhamdulillahi alladhi afana mimma ibtalakum bihi wa faddalana ala kathirin ó ní agbára èmi ò mọ̀ pé lábá tún lè tó báyìí ẹ̀ńdà wà kàn fi ń dá yani ọlọ́mọ dojú ti wá o ẹ wàá mọ̀ yìí pé ọkùnrin yìí níbo ni àdánwò ti bẹ̀rẹ̀ let's go there ìmọ̀ yẹn dà ẹni ó gbà pé òun kún wọn lóòótọ́ ìwọ wá dà يا ناطح الجبل الأشم بقرنه رفقا لقرنك لا رفقا على الجبل kírù tí ẹ máa wá lọ kàpátá àgbò tó ń lọ nǹkan òkè sóbí àgbò tó lọ rè nǹkan òkè olúmọ akọ̀sọ̀ fágbọ̀n yẹn ni pé má parẹ́ ìdànù ṣàánú wo ẹ̀ ní o ṣàánú òkè sánmọ̀ sílẹ̀ wallahi sánmọ̀ sílẹ̀ bí Bukhari bá yàgbẹ́ kalẹ̀ mọ̀jẹ̀ àwọn bàbá dáadáa ti lọ ìwọ ó tó gbẹ̀ di Bukhari tẹ́lẹ̀wúrẹ̀ wallahi pé láwùjọ àwọn mùsùlùmí kí ìmáàmù Bukhari ya ìgbẹ́lẹ̀ báyìí wallahi ó dìgbò mo tún búra sí káwá pé àwa mùsùlùmí olórí erejọ tá a mọ iyì mímọ̀ tá a dẹ̀ mọ sacrifice tẹ́ni yìí ṣe láti preserve ìmọ̀ hadith tí Bukhari bá ya ìgbẹ́lẹ̀ wallahi alazim àwọn mùsùlùmí ó prefer láti mú ìgbẹ́ Bukhari yẹn yàtọ̀ sí ká mú dẹ̀dẹ̀ rẹ̀ ṣùgbọ́n ṣe rí nìyẹn ìwọ bẹ̀rẹ̀ torí pé o fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ authority láì ní ìwé ẹ̀rí láì ní ìmọ̀ láì ní jọmọlúàbí láì ní ìwà láì ní ìfarabalẹ̀ ó lè jọ̀gá báyẹn náà kò possible ẹ̀pẹ́ yóò gbọ́ dáadáa kọ̀gbá lárúbáwá dáadáa àsọmọ̀ sílẹ̀ egun ló fi kọ́ tirẹ̀ bàbá máa dù ẹ̀wọ̀n wàhálà lárúbáwá yìí sí lóòótọ́ ó dà ẹ̀mọ́ wa ibi tẹ́ǹtì wa mọ̀ yìí pé ẹ̀rí kóun náà sọ pé ìmọ̀ ni kò dẹ̀ sọmọ yẹn o ìmọ̀ dá ìmọ̀ rọ̀ wáwù Shaykhan ìmọ̀ dá ń bẹ̀ ìmọ̀ tó fi kú tó túbọ̀ ìkù níyàtì ìkù níyà ńlẹ̀ńlẹ̀ ń bí táwọn ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́wàá tí wọ́n ha làwọ̀tá ni lọ́dọ̀ tí wọ́n aṣẹ nídìí iṣẹ́ rí ìwúṣà sì gbé sórí náà mọ̀ bá nǹkan mi lọ ó ní wọ́n tú ti yẹn ẹ kí ló fẹ́ fi láìfọ ẹ̀ ṣe gan kò yé wa ráwù Shaykhan Imam Shaykhan ló gbà wá àṣùbù arba'an àṣùbà yìí di mẹ́rin o gbogbo àwọn jákujàku yìí ìdójú ti ṣe ìtẹ̀yìn ò bá ṣe ni pé ẹ máa fọkàn yín kọ́ Dẹ̀dẹ̀wúrẹ́ ti dójú tì yín nìyẹn ẹ fọkàn kọ́ àwọn tí wọ́n bá wá ń ṣàtúnṣe kínní yẹn ẹ má rí wọn sọ́tà mọ́ náà ìgbéraga tó bá yín nìyẹn ẹ mọ̀ tí wọ́n rí àwọn tí wọ́n ń ṣàtúnṣe òdo yìí ẹ má rí wọn sọ́tà tó dẹ̀ kórìí bẹ́ẹ̀ ẹ wá já lọ wo ìkan Haruna àbí kí ni máa ń pè dẹ̀ ó jánu jòsì lọ́n tiẹ̀ kò sí ìmọ̀ kankan lórí ẹ̀ ìmọ̀ ẹyọ kan báyìí kò sí lórí ẹ̀ àfagídí Dẹ̀dẹ̀wúrẹ́ wọn yìí náà ilẹ̀ ti mọ́ ẹkùnbí ìrégbè tẹ́ ń bá kiri darí. Can you imagine? ẹjọ ṣé mi mò ń gbọ́ bẹ́ẹ̀ ó rà ìbọn pé mùdílù o ẹjọ ẹwọ ẹnu ọkùnrin dáadáa Ọlọ́run ti mùdílù sí lẹ́nu ẹmọ ẹnu ẹ ṣé mùdílù ló pè ní Ọlọ́run ṣáà kàn fi ní ẹ̀sìn gbogbo yín lẹ́nu pé ẹ máa yẹpẹrẹ mùdílù tèmi kò gbọ́ jíndò dáadáa kọgbọ́dá ẹ̀tù ẹ̀yìn tẹ́ kọ́ gbọ́ dáadáa yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹjọ́ kí làwọn Dẹ̀dẹ̀wúrẹ́ fi wọn mímọ̀ ṣé ìmọ̀ tí gbogbo wájọ kéyìn náà ni àbí tọ̀nà tí wọ́n yàtọ̀ tó ti bá kàn gbọ́ Ọlọ́run fi mùdílù káwọn ilẹ̀ Yorùbá o ìmọ̀ tí bàbá ń tu ìmọ̀ wọ́ kó má da fúnfẹ́ inú àtòdó tẹ́ bá kiri ẹgbẹ́ lọ́kùnrin yẹn mùdílù ẹjọ́ sí ilé náà tún mọ ọ̀rọ̀ pé ni kí gbogbo yín ká sùn tẹ́ torí síbi kan náà báyìí àbẹ́mi nìkan ló dàgbé yàn gbígbà mùdílù ó jọ kínní náà mùdílù ó di múdù gírímù múdù jáká ẹtún wọn nìyẹn o ẹjọ ṣé kò mọ ọ̀rọ̀ pé mi àbí òwúrọ̀ yẹn ń jọ láàmú lọ àdánwò lẹ́yìn gáàsì kọ́nà kó jọ kó ṣàánú wa ńlẹ̀ Yorùbá ni ǹdẹ́fẹ́ dálẹ̀ yẹn jẹ́nẹ̀ tápá dọ́là bísínẹ́sì ti fẹ́ẹ̀lì ó ti sọ kó jáde ẹ máa gbọ́ owó tí èyí pẹ̀lẹ́ ó fẹ́ cash out nígbò tí gbé bẹ̀yẹn wọ́n pọ̀ olóńbẹ̀ káàbọ̀ káàbọ̀
Abọ́lẹ́rẹ́ diaspora dances. wọ́n lọ bẹ́ẹ̀ rẹ̀ sí ẹ̀ ṣe rí wallahi àbájí sọ̀rọ̀ lórí kíní tó rọ́mọ yóò dámọ̀ nǹkan kan náà àmọ́ òun náà fẹ́ cash out ó ti mọ̀ pé anybody tó bá ti kiri ẹ̀ lọ́mọ dẹ̀dẹ̀wù rẹ̀ báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí kówó fún nìyẹn àdánwò tó bá yín nìyẹn ẹ rò bẹ́ẹ̀ lè máa fi owó yẹn báyìí àwọn èèyàn ẹ lè fi máa da òdodo mọ́lẹ̀ wallahi kò jọ òun náà fẹ́ ó ti wá rí pé kò work wallahi ọ̀gọ̀rọ̀ yín dẹ̀ fọ́ fún kíní yẹn ṣùgbọ́n ẹ lọ́ọ́ ṣe fídíò lórí ẹ̀ àwọn ti sanwó fẹ́ẹ́ nǹkan kan wá bùn dírò Sule Raji Mumu ó lọ delete comment ẹ̀ nígbà tó di pé n táwọn plan ò ṣe n tó mú Abọ́lọ́rẹ́ náà lọ gbádìí ni pé wọ́n fẹ́ kọ́ sọ ẹni yẹn kọ́ tún dá wàhálà lẹ̀ n tó kù táwọn fẹ́ ṣe nìyẹn àwọn náà ni ẹbí ẹsẹ̀ àbúrò náà káwọ́ pé tó ń bẹ̀ wọ́n torí ìgíní ìwọ náà tó fẹ́ cash out torí inú ń bí yẹn báwọn yẹn báwọn ọmọ bàbá Dẹ̀dẹ̀wúrẹ́ ṣe ń pọ̀ sí báwọn kan ṣe ń dìklẹ̀ àwọn ara wọn lọ́wọ́ bàbá Dẹ̀dẹ̀wúrẹ́ làwọn yẹn ń dáwó fún wọn ó gbé mọ́tò sí wọn dì àti tó ń ka script ń jọ sí script tó bá ọ sàdé kọ́nà bá wa fún lálàáfíà àdéhùn àṣírí yóò máa tú ṣẹ́ẹ̀rí súnà ò ṣe é gbógun tì ìsìláàmù dẹ̀ ṣe é fi òdo darí ẹ̀ iṣu tó ga yín nìyẹn kákó bá mọ̀ pé yóò rí báyìí ni tálùbáríkà bá pọ̀ jù yín máa tó àṣírí kéwù ni tí Dẹ̀dẹ̀wúrẹ́ bá mọ̀ pé yóò rí báyìí bóyá kò bá ti mójútó sànàwíyà yẹn gan náà kò bá jẹ́ kó tún jiná dáadáa kó gbọ́ jiná dáadáa kó gbé kaná dáadáa kó jiná wọnú àdánwò ọ̀rọ̀ kó làwọn bí níbi Dẹ̀dẹ̀wúrẹ́ nìsín. ẹ̀yin mọ̀ta sí ṣé bẹ́ẹ̀ ti máa ń ṣeré ẹ̀wọ̀n lọ́mọ ó voice house ṣé bẹ́ẹ̀ ti máa ń ṣeré ta ló rán iṣẹ́ kó jáfíà ẹ wojú ẹ̀ gan ó ló fẹ́ pa òun ẹ wojú ọmọ yìí gan ó sọ fún mi lórí fóònù ó ló máa pa òun. ẹjọ ṣé lábàá mi tún ti jáde lé ní àwọn ọdún ti ní update o mi tún ti gbọ́ yẹn wọ́n bàbá tún ti sọ lágbàá mi àbí bàbá máa padà kọ dictionary pẹ̀lú ògùn Ọlọ́run dictionary Dẹ̀dẹ̀wúrẹ́ so pẹ̀lú àwọn gbogbo àwọn àlìfáà kọ́nà téèyàn bá tiẹ̀ fẹ́ kó gbogbo àwọn bùndùkìyà àti ìgbọ̀n tá a bá fẹ́ kó jọ ó ti kún dictionary at least ó yẹ kéèyàn lè ṣe mùjálà dìbí mẹ́rin bẹ́ẹ̀ so ó gbà mọ́jà òkè níyẹn ni pé ẹ lọ sínú dictionary Dẹ̀dẹ̀wúrẹ́ ẹ bá ń bẹ ìtazara jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀ so àṣùbọ̀ àrùbá ni ẹ fi síbẹ̀ ẹ wá kọ́ ní yorùbá àṣùbọ̀ àjùmẹ́ni káwọn ọmọdé bá yà wọ́n ṣàdúrà fún ọmọdé ṣàdúrà fún àwọn afáàrí ìtànà káyé máa jẹ́ ó ṣe bísínẹ́sì ṣọ́ọ̀tì ni ó lóun fọlọ́n búra òun tó ṣe ìyá ọ̀rọ̀ dàrú ẹ̀rìn tẹ́tí láti wù káàbọ̀ ọmọ kan ní káàbọ̀ ṣé ètò sọ̀rọ̀ yìí nínú ó ti rí pé Dẹ̀dẹ̀wúrẹ́ dùn cash out lọ́dọ̀ àwọn òpónú káàbọ̀ your life is in danger káàbọ̀ ẹ wo ojú yẹn gan náà àdánwò ẹ̀dọ́ ṣé Dẹ̀dẹ̀wúrẹ́ ti wá stoop so low débẹ̀ wàláhì bí pàtẹ́yìn ọ̀rọ̀ àpadà sí ibú síyàn lélẹ́yìí kéèyàn ṣe wà ní kélé ìmọ̀ wáṣẹ̀ wọn á bú Dẹ̀dẹ̀wúrẹ́ tó dọ́nà òun ọba àlékẹ́ láti yẹpẹrẹ tẹ́lẹ̀ ẹ̀yin ẹ lè máa la gidi èyí tí Wàsíù yín sọ yẹn ọ̀rọ̀ ni ó tún jiná jù báyẹn lọ àṣàṣì ló ba Dẹ̀dẹ̀wúrẹ́ àṣàṣì nìkan kọ́ ìbínú Ọlọ́run tó kún ẹ̀yin tẹ́lẹ̀ ní ìtumọ̀ nú ayé yìí so eléyìí ẹni nígbà ó ti rí bẹ́ẹ̀ ó dá mi lójú pé tó bá ṣe yí pé ní kì í ṣe irú eléyìí lápẹ́ lómi ló bá ṣe kíní yẹn wọn bá tún fọ́ọ̀lù fún jákujàku yẹn jù bẹ́ẹ̀ lọ àwọn tó rí pé yàtọ̀ lọ́ọ̀kà ti gé lọ́wọ́ Sule Raji lọ delete comment ẹ̀ ẹ̀yin jákujàku ọmọ ayé lòun wọn ẹjọ ẹwẹ ẹjọ ìfẹ́lẹ̀ lẹ̀ ṣé gbogbo wa ti gbọ́ Lárúbáwá Spanish tí Dẹ̀dẹ̀wúrẹ́ sọ ẹ wá jẹ́ gbọ́ àwọn tí wọ́n ní Dẹ̀dẹ̀wúrẹ́ mọ kéwú jù lọ ṣóyé wọ́n ní Dẹ̀dẹ̀wúrẹ́ mọ kéwú jù àwọn kan lọ àwọn afẹ́ wò pé ṣé lóòótọ́ ni àbírọ́ inú àwọn pòfẹ́sọ̀ tán ní Dẹ̀dẹ̀wúrẹ́ mọ kéwú jù lọ ìtọ́nu wọn rèé. àfa àgbà
àwọn lábá tó ní síwájú nínú Masha Allah ẹ̀wọ̀ ẹ̀kàn máa jáde ẹ̀kàn máa sọ jákujàku lẹ́nu kò lọ yunifásitì àmúlágbọ̀yé eré lòrò báwa lọ ṣe yunifásitì eré náà ṣe bẹ́ẹ̀ dẹ̀dẹ̀wò rẹ̀ bùbù nítumọ̀ wallahi àbí òun náà fẹ́ni tí ò tó ń pè rẹ̀ òòrí bó ṣe ń dùn ni lábáwá àìlàmínú lábáwá tí ò múná lọ rárá kò múná lọ rárá àgbẹ̀ tí lábáwá náà bá fẹ́ ṣakọ bí wọ́n ṣe máa ṣe láwẹ́láwẹ́ nìyẹn kò ṣẹ̀ nídìí pé jíìtì olè àtìlẹ̀ Adam Yahya wa ibnuhu abba hamzatul wasili tó dàrú ọ̀wáìdùmùlá odo náwù odo sọ́rífù odo ìmùsọ́lá hadith odo lọ́gà odo fíkì odo tẹ̀fsírì odo kí wàá lẹ̀ ń ṣe gangan. professor yàtọ̀ àyàkùnlá professor because ẹ má máa dára yín láàmú à ń sọ fún yín anybody ò ní ṣù pẹ̀lú rẹ̀ ẹ̀sìn ọlọ́run rèé red line ní má cross ẹ̀ ìwà sọ pé ẹlẹ́nu òun ló lámùyẹ́ àmùyẹ́ ni àwọn sórí Islam gbogbo wa lájọ ní ìmọ̀ ẹ̀sìn yẹn gbogbo wa lájọ ní ẹ mọ̀ dára yín láàmú ẹ mọ̀ wá defending tí ò ṣe àwọn ní pọ́nrán nílábà mi tó ti jáde lẹ́nu èyá kálẹ̀ tí ìtọ́wọ́ bọ̀ lójú ẹ̀yin ọmọ yìí ẹ jọ̀ọ́ abẹ́yìn ni ẹ jẹ́ kílẹ̀ Yorùbá tiẹ̀ sí mi tó bá pèèyàn lábì fúnra rẹ̀ ẹ pa fún mọ́ ẹ̀yin níbí ẹ̀yin lọ́hùn ẹ dragi madu ẹ dragi Islahudeen ẹ dragi amúnigun ẹ dragi àdàbí gbogbo wà lẹ́tì ẹ dragi àwọn tẹ̀yìn àǹfààní ńlá bàbá jẹ́jẹ́ bàbá oníbàbá wọ́n fẹ́ kó escalate ni ní tí wọ́n tún mọ ọ̀rán nìyẹn bàbá yẹn yà tètè gbé ẹwọ ẹ̀dàkùn ẹ má fèsì ẹ mọ̀ àyẹn nígi lọ́gbà kó wọ́n mèso ẹ̀ àwa mẹ́ntì bàbá ń fún lésì pẹ̀lú lárúbáwá abú tí wọ́n tún sọ lẹ́nu yìí ṣùgbọ́n yàrá díẹ̀ káwọn ní lárúbáwá gbọ́ lárúbáwá díẹ̀ ṣùgbọ́n ẹ lè ṣàánú àwọn tààtì ẹ̀ tí gbọ́. Dada ìpaná lọ́jọ́ wọn ni. Lọ́gbọ́lọ́gbọ́ wa. Bàbá bò ló jẹ́ alimusurun lábáwá ipò ayákùnlá. ẹ máa notice ẹ gbà wọn náwó awálù tìdáyé yẹn sì wà lẹ náwó tàdírí sí awálù ìdádì kò kọjá abẹ náà anlan ìdánkè ìyẹn ló sì ń get land and ìyẹn sì ń lọ and asifahu Masha Allah àmọ́ tàbí ìrù yẹn gẹ́gẹ́ kò lọ rárá kò gbéra ńlẹ̀ ìbárọ̀ tí wọ́n lò ń bẹ̀ yẹn ìbárọ̀ ọmọ ìdádì gan ó tún wà ó lò sí ó bì lò ọmọ ìdádì honestly fi bí bàtẹ́ yẹn ń fi Yorùbá sọ lárúbáwá. Sakin Jeslam. Kí ló dé ṣé máìkì kú ni àyàkùn lágbá yìí mo ti bẹ́ẹ̀ ṣe ronú sí kinní ètò ẹ̀yẹ̀ tó ń jẹ́ igi àfa gbogbo ayé ọlọ́run sàrán ó yà àwọn ilé tó ń ṣe lówó jàre ẹ pé kéwù náà gbogbo ẹ̀dẹ̀ wá di páfẹ́ ajá náà sì ìyẹn tó wò ká àbò ló jẹ́ ẹjú kinní ilẹ̀ àbáyín bàṣírí ẹ̀ àbáyín pákéjì ẹ̀ mẹ́kàn polówó tán ni o wọ́n ti ṣe tán bàbá ò tí sọ̀rọ̀ náà o wọ́n máa ti lọ bí ìṣẹ́jú méjì báyìí bóò ló jẹ́ àbí àpọ́ọ̀sì ẹ̀mí ẹ máa bọ́ in fact mi ibi tí lábá ti di àdánwò báyìí rí o àkùnwálán
àní wọ́n ṣe sí Muhammad Yusuf ni o àkùwálà ẹ wà ní tí ó lọ gbé síbi àkùwálà yẹn kò tẹ́ ní bẹ́ẹ̀ fẹ́ ṣe ìrọ́bù ẹ̀ kò tiẹ̀ papọ̀ rárá kò tiẹ̀ kò sopọ̀ mọ́ra wọn rárá àkùwálà ni àkùwálà fáwọkọ̀lẹ̀ àdá báwo la ṣe fẹ́ tún yẹn yaquluna anil Ilori àkùwálà nẹ́tíwọ̀kì sálọ fáwọkọ̀lẹ̀ àdá أين الفصاحة؟ أين اللباقة؟ أين العلم؟ كون هذا الرجل أعلم أهل الأرض وأهلم أهل نيجيريا وأين العلم؟ إما يدع أقوالا فوق العادة أو ركان تجو أبي والله يقول له هذا من جولة bóyá pé glo ni bàbá lò wá ń jọ yẹn ẹ bá ti gbé kinní sábẹ́ tébù náà àbí kọ́kọ́ ní Yorùbá bàbá ti ń gbé sábẹ́ ibi tẹ́ ti gbọ́ lábá tẹ̀ gbọ́ rè Samihu ni bàbá fẹ́ fi lárúbáwá pera wọn lórúkọ burúkú bàbá fẹ́ fún èbó pera wọn lólè mí gbọ́ ẹ̀túnbẹ̀yẹn wí ẹ̀túnbẹ̀yẹn bí musi ìdúnkẹ̀ Samihu ni ọ̀yá wàlá wọn fi síìsì sẹ́nu káì àbí ẹjọ àbí ṣáwà tún ní àmọ́ tún mọ́ Musa ìdùn òbílẹ̀ jẹ́ ọba nǹkan jẹ́ ọ̀dà nǹkan rú màdàrú pọ́tébù gbogbo àwọn orúkọ yẹn Musa ìdùn yẹn gbogbo nǹkan ló kó sínú náà àbà Musa ìdùn jìdán a'udhu billah Musa ìdùn gan àdánwò ní lọ́tọ̀ ẹ̀ tó wá fi jìdán Allahu musta'an lórí àwọn ẹyin náà lẹ́ẹ̀tì máa pera yín ní tẹ́ jẹ́ yẹn ní tí wọ́n ń pè yín yẹn ọ̀tọ̀ ni ní tẹ́ jẹ́ gẹ́gẹ́ wájú Ọlọ́run ló ń sọ jáde náà bóyá máa ń rí nìyẹn inna Allaha yudafi'u 'anil ladhina amanu ẹ lọ wo àwọn tí wọ́n bá ń fi ẹnu ya àwọn ẹni Ọlọ́run láṣọ tí wọ́n sọ pé wọ́n ṣiṣẹ́ wọn jámọ́ kankan ọ̀rọ̀ wọn ṣe máa ń rírè àwọn sàbí ànábì Ọlọ́run radiyallahu anhum wa radu anhu wọ́n ṣe wà ń bọ́lọ̀ ń pín pé o ṣe lè yọnu sílẹ̀ ìwọ ló ń bọ́lọ̀ ń pín o fi àwọn ìdọ̀tí pé àwọn sàbí ànábì ó dà pé nǹkan wà lábẹ́ tó gbóyà bó rí dáadáa ó súnmọ́ bàbá Musa ìdùn ẹgbẹ́ gbọ́dọ̀ yẹn dáadáa ní. ẹ̀yìn pé kíní yẹn èébú yẹn wà nílẹ̀ wọ́n fẹ́ fáyà ẹni yẹn àmàlágbá ló ṣòjóró torí pé ẹ̀rí pé ẹ nọ́tìsì pé bàbá jókòó yẹn jókòó mo fẹ́ ju nǹkan lẹ̀ àmàlágbá yẹn ni má dojú tirẹ̀ ṣáà mọ́ ìbọn yẹn díẹ̀díẹ̀ wọ́n gbé AK-47 jáde má dàjókòó rú ló sì dùn. ẹ̀yìn pé bàbá yóò tún jókòó jésù òjò with confidence ẹ̀yìn gbèdè náà wọ́n tún jókòó dé. La ilaha illallah. Àwọn àṣìyáwó ni lágbàbà èmi ò mọ̀ pé lágbàbà mi mọ̀ pé kíní wà láàrin lágbàbà àti China so alákọ̀ yẹn alákọ̀ tó matina tó jiddan ṣàjọṣepọ̀ tó wà láàrin lágbàbà àtọ̀dọ̀ Dẹ̀dẹ̀wúrẹ́ ní o àṣọ lágbàbà gidi o ó wà pé lágbàbà Dẹ̀dẹ̀wúrẹ́ yẹn ó ní ọmọ ìyá ni àti China torí gbogbo ẹ̀ ti padà dàrú bí pápá ìramre mo ti rẹ̀ wọ́n pé Romario ní àbí Real Madrid bàbá wọnú ẹ̀mí ẹjọ́ ọkùnrin orí àkàkùn ńlá yẹn ó dẹ̀ fọ́ àǹdì mi ṣá èèyàn ń gbé èèyàn Buhari ọgbọ́n lárúbáwá dáadáa ọgbọ́n jíndo dáadáa ó yà yọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ ẹ wá bá a túrú lárúbáwá ilé ẹ̀kọ́ jáde ságbàáyé ẹ̀kàn fi sílẹ̀ tàbí ẹni tó mọ kéjù ń lu wa o nínú àwọn speed tí baba gífù rẹ o àyàkùnmùlá káàbọ̀. Lárúbáwá. Liajili Ádámù Yahaya abba Ádámù tuntun kò ní mọ̀ nínú mìíràn sọ́dún fìní kò yẹ kí yẹn dàrú náà láti dẹ́dẹ̀ mìíràn o Liajili Ádámù Yahaya abba àbílámù yẹn Wallahu musta'an a ní ẹ dáwọ́ ń bí ẹ mọ́ bẹ̀sìn jẹ́ rìsọ́ọ̀tì nìyẹn Liajili Ádámù Yahaya èmi ò wá tó wá mọ ibi tí Hamzatul Wasili tó ti dàrú tó báyìí rí láyé mi.
nìké àwọn ké àti ńláńlá ìsànké yẹn ó sì wà nílẹ̀ díẹ̀díẹ̀ gbámu sẹ́yìn díẹ̀ ìyájílí rájàmù ìbùnú ẹran mọ́ bẹ̀rẹ̀ ni ẹran wọn ni ògùn lọ́wọ́ ṣé wà ìbùnú ni ká mú ni àbí wà ìbùnáwù abẹ́ ẹ̀ṣẹ̀ ànáàtùl maqtu ń bẹ̀yẹn ni ẹ̀dẹ̀ ń dà wà láàmú ẹ̀ṣẹ̀ àmú kan bẹ̀ ẹ lò sẹ́jẹ̀ bàbá ní àmọ́ wọn ní àmọ́ ẹ̀jẹ̀ búrẹ́dì lọ ẹ̀yin wà lórí iná. Rabi láti wá pàdé anybody lágbàwọn ẹ̀gán ní kéèlè ẹ̀gì náà why are you people like this like what alábòsí burúkú o lọ sọ fún dẹ̀dẹ̀ rẹ̀ nígbà tí ń bá wọn sàbẹ́ tí ń tìtìkú jọ àbí ẹ̀gbádùn. ọ̀rọ̀ kan ya ni méjìlá ọkùnrin takuntakun ọ̀rọ̀ kan ya ni dọ́sìn méjì talent tó ń pèsè fún gan. Yorùbá ìwádìí ìwádìí ara professor ni ò gbé mọ́ pé irú kí leléyìí eléyìí ní ẹ̀yin jẹ́ ẹyẹmọ dẹ̀dẹ̀ wùrẹ́ ẹ̀ gbádùn ya Rabbi is this Islam àbí kí ló ń pè jẹ́ bẹ́ẹ̀ ka comment yẹn náà ó ní mò ń bọ̀ jẹ́ bẹ́ẹ̀ wo comment yẹn ó ní is it the same Islam? Do what Allah sent you to deliver to people and leave others. Okay, we should leave others. It's representing our religion. Àbí ẹ̀yin alábòsí gbogbo yìí sọ ká pé bí iṣẹ́ ẹlẹ́nìkan ó bá iṣẹ́ ẹ jẹ́ ó sanwó lẹ̀ fún ó wá mú orúkọ ẹ ó gbórúkọ ọmọ yìí bò síbẹ̀ ó dẹ̀ gbé fún ẹ wàá máa gbé lọ bẹ́ẹ̀ lẹ́yìn alábòsí gbogbo yìí èèyàn da ìsìláàmù láàmú ó ń tútù kùtù bí ẹ̀sìn sọ̀rọ̀ fámìlì ẹ̀ náà sọ́nsìn èèyàn alábòsí má bèrè má wá ìsìláàmù tó sọnù lọ́wọ́ ẹ̀ kiri èèyàn alábòsí gbogbo yìí. Síyàsàtẹ́ẹ̀nì báwo Yorùbá gbọ́n gbọ́dọ̀ wọ́ọ̀sì tó wáyé náà pé mi ń ṣe politics méjì mi ń fojú méjì àbá àrọ̀bíyà tó ń tàtájú ilà àrọ̀bíyà tẹ̀ àlẹ́ àrọ̀bíyà báyìí náà yàdá ìkì ẹ̀jẹ̀ bàbá bóyá kẹ́ni ẹjọ́ ta ló lè bá wa da durusul lughati al-arabiyya li ghayri natiqina biha so ẹ bá wa fún bóyá kan bá wa fi ṣe sàárà fún dẹ̀dẹ̀ wúrẹ̀ kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ hadha baytun eléyìí ni ilé hadha masjidun Allahu musta'an professor ti fẹ́ ó ti pè yàn ẹ wá o ìdójú ti dé o ẹ wá o onígbà mo mọ tí mo sọ mọ́nì ojú olórí ẹrú chẹ́ǹjì ẹ má jà mọ́ ṣàbùsí fún mímọ́ we are not abusing you but bí bàtẹ́ ṣàbùsí Islam lélẹ̀ náà kẹ máa sọ fún wa wípé kán fi ẹni ilẹ̀ kó mọ disturb ẹ̀sìn náà dá sọ̀rọ̀ family rí o àwọn olómi lè máa dá sí o àwọn sọ̀rọ̀ family Alhaji Dẹ̀dẹ̀ Wúrẹ́ rí o ṣòtíye so bí ò bá dẹ̀ tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ kó kọ́kọ́ lọ kó gbogbo tó sọ yẹn jẹ ẹ rí i pé àwọn èèyàn ti fi oníkìtìpá àwọn ti fi àfáà láfáà lọ́rùn lẹ̀ to some extent torí pé kò nira náà láti sọ pé àyín tí mo sọ yìí o ẹ̀yin tẹ́ ń tiyẹn náà lẹ́ ti pa gbogbo ẹ̀yin ajá náà sí àtẹ̀yin tẹ́ mọ̀ ṣe aláwọ̀ àpàtẹ́ mọ̀ hype burúkú yẹn òun dẹ̀ fi ń kó bọ́kùnrin Islam tọ́lọ̀ fi lánàá bí kọ́ yìí Dẹ̀dẹ̀ Wúrẹ́ ṣẹwa àṣìṣe tó bá ń sọ nǹkan míì so ó free àmọ́ ọ̀rọ̀ mímọ̀ kó má bá wa dá sí ọ̀rọ̀ Islam èyí tí ò bá ti yé ń bẹ̀ kó dákẹ́ ó sì tó burú ń bẹ̀ Open University wà ń bẹ̀ now University wà ń bẹ̀ àwọn online universities wà ń bẹ̀ kí bàbá enroll àfa ńlá náà ṣàkọ ẹ̀ ń bá yìí náà bàbá dáadáa bàbá àlùbáríkà àfa ńlá wọ́n sọ àrí fídíò tó ti jókòó báyìí bóyá going to 70 above 70 ni bàbá yẹn wọ́n jókòó wọ́n kọ exam emba is téèyàn lè fi wọ university wàláhì kí bàbá jókòó ẹ jẹ́ kí Dẹ̀dẹ̀ Wúrẹ́ jókòó kẹ̀dẹ̀ ṣe kí transparency wà ń bẹ set camera bá a ṣe wo bí bàbá ṣe ń ju tó ṣe ń tú ìmọ̀lẹ̀ every Monday yẹn ẹ jẹ́ ká wo tí bàbá ń kọ síbẹ̀ wàláhì tí bàbá bá jàjà tó bá jàjà mú D nínú iṣẹ́ yọ kan káwọn pé bàbá kọ subject wọ́n kọ subject 9 lápèjúwe tí wọ́n bá mú D nínú subject kan ẹ ṣòjóró ni mo ta iláyà ẹ ṣe ṣe bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ já wa rán ná ẹ jẹ́ kí bàbá náà kọ emba is lábáwá kún ní gbogbo alhamdulillah àfa gbogbo ayé ẹjọ́ lọ kọ́ ẹjọ́ kọ́kọ́ ti kọ́ ó lẹ́fù náà ká mọ̀ bóyá àfa gbogbo ayé ní lóòótọ́ bàbá wa tí wọ́n ká tí wọ́n ṣò wọ́n tún jóná ìjà wọ́n tún lọ sí Cairo
wọ́n kọ́ wọn pọ́npáàsì wọ́n fún wọn ní ìjásà pé ìwọ́n yanjú ẹ jẹ́ ká ti ṣe ti lókà fún dẹ̀dẹ̀wù rẹ̀ pókè wá jókòó fún báyìí ó yá ẹ̀kọ́ jáde fún ẹjọ́ gbẹ́jẹ̀ sí in fact ka hatibi layl aw jalibi ar-rajuli wal khayl ntí bàbá ntọ́nà bàbá dámọ́ nìyẹn bàbá ẹ sinmi ẹ jẹ́ kí bàbá sinmi ẹ jọ̀ọ́ ẹ má tajà tí ò ṣe fún wa mọ́ onísọ́nà kò ní kíni o kò ní ìṣù pẹ̀lú kíni o pẹ̀lú bàbá dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn ọmọ Yorùbá ò ní àníṣù pẹ̀lú wọn ẹkùn ti tàbí sí gbogbo ẹ ti ajá kí rọ́bìtọ̀ Ọlọ́run bá yín fàlùbáríkà sí ọ̀rọ̀ àfíẹ́sì mọ́ríkàsì Ọlọ́run fàlùbáríkà sí kò ní bàjẹ́ ẹnìkan mùsùlùmí kò dẹ̀ ní ṣàdúrà kíbẹ̀ yẹn bàjẹ́ torí pé ibi tí Ọlọ́run fi kẹwàá ńlẹ̀ Yorùbá ni ó dẹ̀ kéré nú ẹnìkan tí ó já àfa àgbà lẹ́ni ó kéré kì í ṣe gbogbo àfa àgbà náà àmọ́ tí ó já àfa àgbà lẹ́ni tí ò ní sí kí o ṣe àdámọ̀ nù kéwú ẹ̀ tí Ọlọ́run fi yẹn ṣàpọ́nlé fún bàbá yẹn ni àmọ́ lẹ́ni káwọn àgbàfẹ́ nìkan ẹ mọ̀ wá sọ̀rọ̀ kọ̀rọ̀ olú onífẹ̀ẹ́ sí àdámọ̀ òwà gbà fún dẹ́dẹ̀wù rẹ̀ irúfẹ́ wo nu ó dà ìwọ náà nífẹ̀ẹ́ lútù àtọmọ ẹ̀ nífẹ̀ẹ́ lútù kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ náà àgbà tó lọ ní èèyàn gbò èèyàn wọná èèyàn bómi lọ ẹ̀ nítumọ̀ rárá àbá ẹ nífẹ̀ẹ́ ọmọ ànábì Nuhu náà Ọlọ́run kó jọ kó má ṣe wà lọ́nà o so challenge yẹn náà láti fi kásẹ̀ ńlẹ̀ tó bá mọ̀ pọ̀ ọmọ dẹ̀dẹ̀wù rẹ̀ nìyẹn tó dá ẹ lójú pé ọkùnrin yìí tó ń tẹ̀ ń pè lóòótọ́ àáfàá gbogbo ayé ni lóòótọ́ jáde wá fún mi ní masala kẹta àáfàá ìfi ìmọ̀ yanjú ẹ̀ rí èyí tẹ́ máa ń ṣépè tẹ́ máa ń bèbú yẹn ayé ti kọjá abẹ́ àwọn èèyàn nígbà yín ṣe bí ẹlẹ́dẹ̀ mọ́ torí fìdí tẹ́yìn mọ̀ nìyẹn kẹ̀kẹ́ máa ń fa oyin yẹn láṣọ́yá kẹ̀kẹ́ mọ́ ayé ti kọjá yẹn wallahi ẹ kó mọ̀ yẹn jáde ẹ tẹ́lẹ̀ káwò wọn ní bàbá tó ti sọ lágbáwá China mi á kèsì yẹn náà á wù bẹ́ẹ̀ táwọn tẹ̀ sọ yóò bá mọ̀ lọ ẹ jẹ́ kí bàbá ìsinmi o ẹ jọ ẹ mọ̀ bá wọn pògì láàárọ̀ ògì àti mọ́ínmọ́ín tó ti kán dẹ̀ mọ́ rest ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ lásìkò tá a ṣe pé tani bàbá tani àbọ̀ gbádùn tani bàbá tani ẹni tó lo ojú ogun tó ló ń pààyàn mẹ́fà wá dé ó fẹsẹ̀ tẹ ọmọ adìẹ mẹ́fà pa tó bá rí tójú ogun ò rí tilẹ̀ ni àyè máa bèèrè pé tani bàbá àwọn èèyàn iṣẹ́ àwọn bàbá tiẹ̀ ṣe ṣèbí tí bàbá kan ṣe lẹ́nìkan bàjẹ́ yìí ẹni tí bàbá ti ò ṣiṣẹ́ rárá tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ fún rẹ̀ tó ń ṣe dáadáa àtẹni tí bàbá tiẹ̀ ṣiṣẹ́ lẹ̀ tí ń bá aṣọ ìbàbẹ́ ẹ̀jẹ̀ ta ló yẹ kẹ́ gbógun tì lẹ́yìn alábòsí gbogbo yìí náà wọn ní jáde comment section tá bá ti parí tán wọ́n ṣe wá lọ bí fídíò wọ́n ṣe máa kó ṣépè síbẹ̀ wọ́n máa send message tó o bá tọkùnrin mo challenge yín ẹni tó ní mímọ̀ ní àwọn ò bá yín jiyàn àní ẹgbẹ́ mọ̀ yẹn síta lójú gbogbo ayé àfọ àgbà àfọ gbogbo ayé ni o ẹ̀yìn kìíní kan tí mùdírù bá ti sọ̀rọ̀ wọ́n ìmọ̀ tó fẹ́ sọ àní mùdírù ń bẹ̀sìn jẹ́ kó jákujàku lọ kí ni mùdírù sọ tó bá mọ̀ lọ náà kí ni mùdírù sọ tó fẹ́ ṣe kéé abẹ́ ẹ̀mọ́ tẹ̀ ń ṣe ṣá ilẹ̀ ti mọ ilẹ̀ àti àlẹ́ expect kẹ́ ẹ ṣe kinní náà sọ kí la fẹ́ expect lọ́dọ̀ yín ẹ̀yin dẹ̀dẹ̀wù rẹ̀ lárúbáwá tẹ́mù kan tún dáa ẹ̀gbẹ́ lárúbáwá tẹ́mù yẹn wá tẹ̀ tún ọlọ́run sàn ọlọ́run kó mọ̀ sí wa lọ́nà nígbà táwọn ọmọ dẹ̀dẹ̀wù rẹ̀ ò tó bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ní tó bẹ́ẹ̀ láyé ẹ lè bá sọ fún wọn ibú máa ń fàánú tí àti ẹ̀rí jánu bí ejò àbọ̀ ní debate tó sá lọ́jọ́ kìíní àná bọ́n ṣe rí nìyẹn tẹ́ẹ̀ bá ti mọ táwọn láyà fún debate wọ́n lè máa ẹ fi wọ́n lẹ̀ tó bá jánu láàrin ara wọn afa gbogbo ayé ìmọ̀ ni bàbá ń tù ẹ̀kọ́ máa wòrán ti yín nígbà tó bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kán jáde wá sọ ìmọ̀ yẹn fún wa ìyẹn làwọn ń bèèrè lọ́wọ́ yín sìn àní ẹ mọ̀ pé wọ́n gbogbo ọ̀yà ní pé rẹ̀ lójú ó nọ́mà kẹ́ fi òdo proud ó nọ́mà kẹ́ daṣọrú olódo àmọ́ nítorí ẹ bá jáde síta ẹ̀yin náà wo ẹ̀yin ìjẹgóró tọ̀hún wọ́n ti fóun náà ní àdìbáyì ẹni tí ò mọ̀ kó á pé kí wáyé bí kẹ́ fún un ní fọ́ọ̀rùn ni àmọ́ nígbà tó náà ti ń kí dẹ̀dẹ̀ wù rẹ̀ wọ́n ti fún un ní hajj níta ìmọ̀ nìyẹn kò sọ̀rọ̀ so wá lọ títí kò lọ títí náà ẹ̀ nítumọ̀ so tó bá mọ̀ kó dẹ́ ẹ lójú pẹ́ mọ́sálẹ̀ ẹ̀yọ kan ni o mọ̀ méjì lè pẹ́ èyí tó bá mọ̀ pé dẹ̀dẹ̀wù rẹ̀ tírìtì ó fi ìmọ̀ tírìtì ẹ̀ ẹ̀yọ kan péré láti jọ́ ló ti ń da ìsìnrú yìí mú jáde síta kájọ wá gbé sórí igbá tó o bá ti wá lè tó wa ńlam tẹ̀fàálù wàlàm tẹ̀fàálù ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀yà dákẹ́ síbẹ̀ ẹ má gbé máìkì fọkùnrin mọ́ ẹ̀ gbọ́n wọ́n fẹ́ dalákẹ́ wọ́n ní ana àrífù man àkùlù man báwo tàrífù man tàkùlù ìyájìlì ádámù fúlàní wáyì bùnúhù gbogbo nǹkan lè fi pọ̀ ìgbéraga yìí náà ni afáwọn ayé inú bí ní owen ìníkan afá àti bó ẹjá fọ̀rọ̀ lẹ̀ á tún máa pàdé ìwọ́n tó bá mọ̀ pé tó gbangba sùn lọ́yẹ irú lárúbáwá bútà fáwọn ti ẹ̀sìn káàtì ọkọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ ká analyse ẹ̀ ká gbé sẹ́gbẹ̀ẹ́ tí máa ń Bukhari bí máa ń Bukhari ò bá sọ̀rọ̀ rí ìtọ́kọ́ lẹ̀ yẹn kọ ìkan wá ṣe fáàrí wá pa àwọn tíra ṣùgbọ́n lọ́rùn àdàkọ náà ni ìròrí ẹ̀ wókè gbogbo tíra tẹ́ ló kọ́ sí tẹ́ni dẹ̀dẹ̀ wúrẹ́ kọ ẹ̀ sọ lórí tí ẹ̀ tẹ́nìkan kò tí ì sọ rí ta ni ò lè dá nǹkan kan náà lẹ́yìn tẹ́ ẹ̀ ní ìtumọ̀ lára yìí gbogbo tíra tó kọsẹ́ ẹsọ ẹkàn mú nínú tíra tó kọ yẹn ẹkàn mú láfsù ẹyọ kan jáde tọpẹ nìkan wà á ti kọ sí tẹ́lẹ̀ ẹni kò ti sọ̀rọ̀ ń pẹ tẹ́lẹ̀ tó wá kó sínú tirẹ̀ jámù wá tẹrìtìb
dákmọ́lì à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi ẹni já ìyẹn ò nítumọ̀ kọ́kàn mọ́ gbárọ̀ fún yín tán ṣẹ́ni tó fi tírẹ́nì wọn nìyẹn ẹ mọ̀ dá sí rọ̀f àní ò jáde wá plainly ṣèbígbà kan tọ́lé ló ń gbìjà yín gbogbo yín wá di àwọn òfìbìlà ẹ wá di ọ̀rẹ́ ṣíà torí pé ìyẹn mọ̀ wọ́n ṣe manipulate ó mú tún rí tó tún ṣe fídíò fún Professor Alaro mo kàn rẹ́rìn ni pé ẹ nítumọ̀ kankan nítorí máa ń láìkì nìyẹn so tẹ́ bá ti fún wọn tàn sẹ́yìn náà ṣe fídíò tó ń ṣe fídíò yẹn ẹ jáde wá fún debate ká yẹn ju ẹ̀wọ̀n sàfọ̀rọ̀ àní time wọ́n fi fàkẹ́jọ́ máa ṣe fídíò bíi 200 ìwíkú ìwọ́n dẹ̀ máa wí bẹ́ẹ̀ so ti so ìwọ tó bá mọ̀ pọ́ mọ́ dẹ̀dẹ̀ wù rẹ̀ ni ó dẹ̀ dá ẹ lójú pé ìmọ̀ sì kù lọ́dọ̀ yín bẹ̀ yẹn ó dẹ̀ dá ẹ lójú pé àfọ̀ ẹ nímọ̀ lóòótọ́ ẹni ìmọ̀ tó bá mọ̀ pàfà yín ní wọ́n láì gbé síta yájọ sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo à ń ṣe fídíò fún yín ẹ nítumọ̀ attention ẹ̀ ń wá èmi tí mo ti rí pé n tẹ́ fẹ́ máa ṣe nìyẹn á wà mọ́ challenge yẹn jáde fún debate bó ṣe 1 hour bó ṣe 2 hours káyọ̀ mọ̀ tí ń parọ́ kọ́mọ ẹ̀kọ́ mọ́ olódò náà wà tí káyọ̀ ti kó ń bẹ́ẹ̀ àwọn tẹ́ bá bá wọn ṣe fídíò yẹn wọ́n á máa yí yín ni ọ̀tọ̀ níbi tẹ́ máa sọ ọ̀tọ̀ níbi tẹ́ máa sọ̀rọ̀ lọ ẹ̀tún rán yẹn tẹ́ bá tún dé bá tún mú wọn wọ́n tún yí síbòmíì so level tí wọ́n ń play nìyẹn so kọ́nà kó kàn ṣàánú wa lọ́wọ́ dẹ̀dẹ̀ wùrẹ́ ni àwọn ó yẹ kó ní màjèsí lè bá wa ṣe translation yẹn náà so kọ́ bá yí lárúbáwá yẹn wa ìbùnúhù ẹ̀hìn tó mú Hamza yẹn gba kẹsọ̀rọ̀ bá yẹn àbí tó dẹ̀ tó ti gba haraka Hamza tó lè wá sílẹ̀ ọlọ́run mọ́ ṣe wá ládọ́rùn mọ́tọ́ kó má fi wá ṣẹ̀sìn gbogbo ẹni tó bá ti fẹ́ fi ẹ̀sìn ọlọ́run ṣẹ̀sìn ẹ̀sìn tí wọ́n mọ́ ṣe nìyẹn ìdẹ́dẹ́ wúrẹ́ ọlọ́run bá fún yín lálàáfíà sinmi dákun sinmi kò sì jẹ́ kí tútú bá rí o jẹ́ gbé jáde wàlá ọlọ́run ní padà bọ́ ẹ láṣìírí ò tí ì dàgbà ju kó máa ṣàánú lọ náà ò tí ì 70 náà àwọn oníṣòyìn kábò tiẹ̀ jẹ́ pọ́ta ọlọ́run ni àti 90 something ó gbọ́ bó ṣe máa ń sọ̀rọ̀ ni Ọbásanjọ́ nìyẹn ò rí bó ṣe wà active ni Sheikh Adam tí bàbá fi kú lárúbáwá náà wọ̀ta ni dèní ẹni tí ó sọ pé lárúbáwá àwọn yẹn ò tó bẹ́ẹ̀ àwọn kàtílà Sheikh Adam ilé ó dẹ̀ mọ́ dádùn wallahi wọ́n wá dé nísìn wọ́n wá fẹ́yìn pósì ara ànígbà wọ́n náà lọ ṣiṣẹ́ tí bàbá yẹn ṣe rìn tí bàbá yẹn ṣe rìn kó lè bà níyì lọ́dọ̀ wa wọ́n bẹ̀ sí jẹ́ wallahi alazim kò sí personal issue kankan tí gbẹ̀yìn kan ní ta mùdírù làwọn àlùsọ náà wọ́n ṣe mùdírù ni wọ́n lata mùdírù ni wọ́n sanwó fún ọkọ̀ ọmọ búmi sanwó fáwọn òwò àwájú elébi àbájá tó ń wá tẹ̀sán tẹ́yìn wá kiri jẹ́ fi support dẹ̀dẹ̀ wúrẹ̀ dẹ́ tó bá kó àwọn àti yín nìkan yín náà mọ́ jẹ́ ọkùnrin ta dẹ̀dẹ̀ wúrẹ̀ ń dójú tì yín àmọ́ láti sọ síta yẹn tó pé ẹ ti rò báwọn yóò wọ́n ṣe kíní kan fún yín enough is enough ọ̀rọ̀ ọmọ yẹn làwọn fẹ́ ń sìn eléyìí ìyá kan máa ń ṣe yìí a kàn ń bò kébé yẹn lè jáde ni àti débi ọ̀rọ̀ tẹ bá mọ̀ yìí pé àáfàá gbogbo ayé lẹ́nu lóòótọ́ ó nímọ̀ ju professor lọ lóòótọ́ ìmọ̀ yẹn pọ̀ kọjá bẹ́ẹ̀ ọmọ ọkọ lélẹ́yìí lóòótọ́ ẹ wá sọ ibi tó ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà tó bàjẹ́ yẹn òun làwọn fẹ́ mọ̀ ṣé bó ṣe jẹ́ nìyẹn o kọ́lọ́n kó mẹ́ṣẹ̀ wá ládọ́rùn mọ́tọ́ ọmọ ìyá wa nọ́ọ̀sì ọlọ́run kó mú wa dúró kó mọ̀ jẹ́ ara padà sí igbó àmín ya Sheikhana al-Minhaj as-Salafiyya hayyakumullah barakallahu fikum àti gbogbo apápátá náà ọlọ́run kó jọ kó mẹ́ṣẹ̀ wá dẹ̀dẹ̀ wúrẹ́ àdánwò tí ó dé táàfin lẹ́nu sáwọn sàhábì ànábì àpadà sí ibú tí ó dé táàfin máa yí ìmọ̀ ẹ̀sìn padà torí pàṣẹ fẹ́ ṣègbéraga sáwọn kan ọlọ́mọ jẹ́ òde bá wa ẹ̀rí inú ìyẹ́pẹrẹ ní kí ló tapa dọ́là tí ò jọyàn gidi yẹn torí pé sọ lábáwá kó náà wá fẹ́ fi mùdírù káṣá ọ̀tẹ́ ẹgbẹ́ ẹ ti yẹ̀yẹ́ wallahi so bó ṣe jẹ́ nìyẹn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh hayyakumullah.